ayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́sẹ̀lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kànnì yìí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ròhìnròhìn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, mo kí yín ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àwọn Yorùbá bọ̀ wọ́n nítorí ìrègùn la fi ṣoore. Ẹjọ́ ẹnjìníà Ṣèyí Mákindé ni mo fẹ́ fi sun gbogbo ọmọ káàárọ̀ oòjíire níbikíbi tẹ́ bá wà. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ gbọ́ mi. Mo fẹ́ fi ẹjọ́ rẹ̀ sùn yín, mo sì fẹ́ fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ kọ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire lọ́rùn. Torí wípé torí ìrègùn la fi ṣoore. Bíre bá wá padà díbí ìpàdé dọ̀hún. Ẹ̀yin Yorùbá lẹ sọ pé bí ọmọdé bá kọyán àná àwọn àgbà ó fi tàn balẹ̀. Èmi ni mo wá di ẹni tí ẹ fẹ́ máa lé káàkiri. Èmi ni mo dẹni tí ẹ fẹ́ máa lé káàkiri. Mo ti ń dákẹ́ tí mi ò sọ̀rọ̀ ti pẹ́. Oríṣiríṣi àwọn èèyàn ni ẹnjìníà Ṣèyí Mákindé rán sí mi, tí kì í dé ṣe iṣẹ́ rere. Àwọn ọmọ wọn ń jíṣẹ́ fún mi ní gbogbo ìgbà. Wọ́n ń jíṣẹ́ fún mi, wọ́n ń jíṣẹ́ oríṣiríṣi fún mi. Ṣùgbọ́n bí Sòbìà ọba dégbò, a kọ́kọ́ ké sí Olúgànbí náà. Ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin, torí ìtọ́lọ́run ẹ jẹ́ kí n kọ́kọ́ fi àwọn ohun ribiribi tí mo ti ṣe sẹ́yìn fún Ṣèyí Mákindé, despite the fact pé mi ò tọrọ ohunkóhun lọ́dọ̀ ẹnì kankan, ìyìn dẹ̀ rí ohunkóhun gbà lọ́dọ̀ ẹnì kankan, kódà kìí ṣe pé mo lọ bá wọn kí n tó ṣe. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kí ẹ ní sùúrù, mo fẹ́ kí ẹ farabalẹ̀ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí. Torí bí ìkà bá rojọ́, ìkà kọ́ ló máa dá o, ìkà kọ́ ni ó dá. Ẹ wò, ní ìgbà tí ìjọba àkọ́kọ́ ẹnjìníà Ṣèyí Mákindé parí, tí ìjọba yẹn fi parí, kò bá wa ní ipa kankan ló ní $1 báyìí tó kó, even ní industry ti wá. Nítorí pé ó sọ ń gbà yẹn wípé ẹni tó jẹ́ gómìnà ẹgbẹ́ wa pé ó ṣe ti ẹnìkan, ó ṣe ti another party. Ẹ dákun, kí ni àléébù tó wà nínú kí ẹni òṣèré, a professional actor, kó chúùsì ẹgbẹ́ tó bá wù ní máìdì ẹ̀ kó dẹ̀ tẹ̀lé. A lọ sí House of Assembly, a lọ sí State House of Assembly. Àwọn ọmọ tí ò dátọ́ lẹ́nu, tí kò ìyá wọn ò lè dúró bá wa sọ̀rọ̀ anyhow. Ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gìrì sí wa lára lórí pé a lọ fẹjọ́ sùn pé ẹ bá wa bẹ̀ gómìnà, kí ló dé tí ò fẹ́ bá wa ṣe. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ ẹgbẹ́ wa náà ní ẹjọ́ ọmọ PDP tó gbé wọlé náà, a lè ráwọn kan tí wọ́n tẹ̀ láwọn náà. So ṣé táwọn ọba wa wọlé tọ́jẹ́ ẹlòmíì ló wọlé, ṣé ẹlòmíì tó wọlé ṣé kó pa àwọn tí wọ́n tẹ̀ láwọn ni. Gbogbo ẹjọ́ yẹn la rò ń gbà náà. So àwọn kan wá ń ṣẹnu yánmọyànmọ. Bọ̀bọ̀ Speaker House of Assembly, brother mi,
Ọlọ́run ní báyọ̀ ẹ jẹ́, Ọlọ́run ó gbé ọ débi tó ga jù bẹ́ẹ̀ lọ. Anyway, inú búńlá náà láti rẹ yẹ kíni ibi tá a ti lè rírú ẹ̀ náà ló ti jáde. Rí gbogbo wa la mọ̀ bàbá Ògúndóyin, gbogbo wa la mọ̀ bàbá àmọ́ irú ó dùn mí pé ó hámọ́ rúbi tó hámọ́ yẹn, ó dùn mí pé ó hámọ́ rúbi tó hámọ́ yẹn. Níjọ́ náà lọ́hùn gbà tí gbogbo wọn bá wa fà á, tí èmi sọ pé ẹ nídìí àti bá a farú eléyìí, card carry member APC lèmi náà. Dẹ̀ lè expect kí n wá tẹ̀lé PDP. Lẹ́yìn yẹn táwọn kan tó ń sọ̀rọ̀, àwọn ẹlẹ́nu yánmọ̀yánmọ́ kan tó ń sọ̀rọ̀, bọ̀bọ́ yẹn láti kí ọ̀rọ̀ yẹn mọ́ wọn lẹ́nu pé irú ọ̀rọ̀ rádaràda wo lẹ́ ń sọ yìí náà. Èèyàn sọ fún yín wípé card carry member APC lòun. Ok, káwá ní wọ́n ṣe card carry member APC, ká ní card carry member PDP ni wọ́n. Ṣénu tí yóò dùn tán bá cross yé tí wọ́n jẹ́ member PDP tí wọ́n bá campaign fún APC. Èèyàn ní card carry member ẹgbẹ́ kan lòun. Ṣé bí gómìnà ti wọlé, gómìnà ti di gómìnà gbogbo ayé náà. Èmi náà mo ti sọ yẹn pé gómìnà ó ti wọlé, ó ti di gómìnà gbogbo ayé. Tó ń torí ẹ̀ ń sọ àwọn kan tí ò tẹ̀lé yín, so automatically ibi tẹ́ fẹ́ dọ̀ ọ̀dà sí kí n sọ́dọ̀ àwọn alátẹ̀lé yín ni. Ẹnjìnìà Ṣèyí Mákindé lu ọdún 4 yẹn láì tàṣíwá, despite the fact pé àwọn speaker yẹn promise wa gan, àdẹ̀gbọ́ ipa tó kó. Ṣùgbọ́n ńgbà principal rẹ̀ ọ̀bá gbà, kí ló fẹ́ sí? Tí èdè òṣìṣẹ́ ló wà nídìí bá a ṣe náwó ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwa náà faramọ́. Nígbà tá a faramọ́, èmi ìran mi ni mo gbé lọ́wọ́, tí mo máa ń sọ fún anybody nìyẹn, ìran Yorùbá ni mo gbé lọ́wọ́. Mo dẹ̀ máa tẹ̀lé títí ọjọ́ kú mi ni. Gbogbo tí jẹ́ Yorùbá máa tẹ̀lé lọ́jọ́ kú mi ni. Now, ó wá di sáà kejì. Mo wá ṣàkíyèsí pé ẹni yìí PDP náà wà. APC ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń díje fún láti ṣe president orílẹ̀-èdè. Mo wá rí pé ẹni ó ṣe ní ṣe tẹnitẹni tèkísà ń ta àtàn, ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì. Ó ṣeé ṣe kó má jẹ́ pé torí ti Aṣíwájú ló fi da Àtíkù nọ́gbà yẹn. Ó ṣeé ṣe kó jẹ́ nǹkan míì wà láàrin, ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. Èmi rí pé òkè wọ́n rí pé ọmọ ìyá àwọn ẹni tó fẹ́ ṣe president, wọ́n wá da presidential candidate ẹgbẹ́ tiwọn, wọ́n dànù, wọ́n lo ti ìfẹ́ tọmọ ìyá, pé ọmọ ìyá mi lélẹ̀, ìní fi ọmọ ìyá mi lẹ̀ kí n lọ fi lẹ̀kẹ̀ sọ́rùn ọmọ ẹlòmíì. So èrò ọkàn mi nìyẹn. Èmi náà bá jáde, mo ti gbàgbé gbogbo tí Ẹnjìnìà Ṣèyí Mákindé ṣe fún mi. Òdìgẹ́ mo sọ fún yín pé Yorùbá lè mí gbé lọ́wọ́. Gbogbo tí Yorùbá dẹ̀ tú ìran Yorùbá yìí ní bá wọn lọ́wọ́ sí. So mo dẹ̀ gbà bẹ́ẹ̀, mo dẹ̀ tẹ̀lé wọn. Èmi náà bẹ̀rẹ̀ sí ní máa bá wọn campaign. Mo mọ̀ pé àwọn kan wà nínú ọmọ ẹgbẹ́ PDP tí tsunami pé ọ̀gá wọn ò tẹ̀lé PDP, tí ó kó bá àti dìbò wọlé wọn, mo wá rí pé a fẹ́ ṣe ìbò ti gọ́fúnà. Mo wá wò pé ẹni yìí ò gbọ́dọ̀ ti torí ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó wá bọ́rẹ́lẹ̀. Gbogbo ń tó yẹ k'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ń ṣe fún to pay back, as a payback, wọ́n ṣe láti tẹ̀lé. Mo wá jáde, ìbá ẹnikẹ́ni sọrí, ìgbà $1 lọ́wọ́ ẹnikẹ́ni, ìdẹ̀ bẹ̀ ẹnikẹ́ni láti ṣe thank you fún mi, ìdẹ̀ gba thank you lórí èdè ní ẹ dákun torí Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kí ẹ kọ́kọ́ wo nǹkan tí mo kọ́kọ́ ṣe fún Ẹnjìnìà Ṣèyí Mákindé. Ẹ má bínú o. Bọ́mọ ẹni bá dá ká wí àní fi ṣàyà. Ẹ jẹ́ ká dúpẹ́ gidigidi lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá múlẹ̀ tí ò dání. Ẹnjìnìà Ṣèyí Mákindé ti kó ipa ribiribi nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì ti kó ipa ribiribi lórí bí àárín ọmọ Yorùbá ò ṣe ní bàjẹ́. Wọ́n kó ipa ribiribi lórí Àmọ̀tẹ́kùn.
pẹ̀lú owó tabua lórí bí àwọn ọmọ Fúlàní ò ṣe ní pa àwọn ọmọ ìyá wa nípakúpa mọ́. Wọ́n kó ipa ribiribi lórí bí ọmọ Yorùbá àkọ́kọ́ ṣe di olórí orílẹ̀-èdè yìí, èyí ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n kó ipa ribiribi lórí ààbò ìlú tí à ń pè ní security. Ẹ̀yin ẹ wò látọdún 4 táwọn náà ti wà lórí oyè. Àwọn adigunjalè tí wọ́n máa ń wá rọ́ọ̀bù gbogbo báǹkì wa ní Ìwó Road, wọn ò láǹfààní àti wá mọ́. Wọ́n dàyà kọ ẹrù tó wúwo ti LAUTECH nítorí kí àwọn ọmọ wa kí wọ́n lè kàwé, kí wọ́n lè yege. One good turn deserves another. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká sa agbára wa láti fi ìbò wa padà gbé ẹnjìníà Ṣèyí Mákindé wọlé lẹ́ẹ̀kan sí. Bàbá wa Alhaji Abbas Ọlọ́kọ̀, ó dọwọ́ yín o, Ọ̀yọ́ ò ní bàjẹ́. Bàbá wa Ìlàjì, ẹ ṣe àdúpẹ́ gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ẹ ṣe láti rí wípé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed wọlé gẹ́gẹ́ bí ààrẹ. Ó kù tọmọ yín gangan. Ẹ bá mi sa gbogbo agbára yín, bàbá wa Ìlàjì, Ọlọ́run ò ní dójú tì yín. Ṣèyí Mákindé gbọ́dọ̀ wọlé lẹ́ẹ̀kan sí. Brọ́dà mi Mukaila Lamidi tí gbogbo ayé mọ̀ sí Auxiliary, ẹ ṣe ẹ kú gudugudu méje yàyà mẹ́fà. Ojú ò ní tì yín o, ẹ ní báláyé fọwọ́ tì. Gbogbo ohun tí èèyàn bá sọ nípa yín, Ọlọ́run ló gbé yín sí kò tẹ́ wà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ bá mi ṣe gudugudu méje yàyà mẹ́fà láàrin àwọn onímọ́tò, láàrin àwọn onímọ́rúwá, láàrin àwọn ọlọ́kadà, kí gbogbo wọn kí wọ́n rí iṣẹ́ dáadáa tí ẹnjìníà Ṣèyí Mákindé ti ṣe fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ojú ò ní tì wá o. Tó bá di ọjọ́ Sunday, gbogbo ẹ̀yin tí mo dárúkọ yìí àti ẹ̀yin aráàlú, ẹ̀yin aláṣọ pàtì, àwọn ìyálọ́jà, àwọn babalọ́jà, gbogbo wa nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ jẹ́ ká pawọ́pọ̀ lọ́jọ́ Sátidé on the 18 oṣù kẹta láti gbé ẹnjìníà Ṣèyí Mákindé wọlé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin yẹn mi, àkọ́kọ́ nìyẹn, mo kọ́kọ́ fi ìyẹn mú ẹyẹ lápò pé kí n dúró ti ẹnjìníà Ṣèyí Mákindé nítorí dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí kì í sọmọ political party ẹ̀. Now mo wá ṣe yẹn níkẹ́ni mo gbé sórí afẹ́fẹ́ tó lọ bẹ́ẹ̀. Mi níkẹ́ni kankan ó kí mi, mi ìgbọ́kẹ́ni kankan kí mi. Wọn kò dẹ̀ sí, kò sí ní tí wọ́n fi lè bojú tí àwọn PDP fi lè bojú, tí gbogbo fámìlì PDP fi lè bojú, tí wọ́n sọ pé àwọn ò rí nǹkan yìí lórí íńtánẹ́ẹ̀tì nígbà yẹn. Ìyìnlẹ̀ gba 10 kọ́bọ̀ lọ́wọ́ anybody. Mo tún wá tẹ̀síwájú, mo rí pé kíní yẹn náà a gbọ́dọ̀ dá dúró ń bẹ̀ o, a gbọ́dọ̀ sì tún sún síwájú ni. Ẹgbọ́n another one tí mo ṣe. Ẹ̀yin ọmọ ìyá mi, fídíò àkọ́kọ́ lẹ rí yẹn, mi tún wá bẹ́sù gbẹ̀gbà láti jáde láti túrẹ́sẹ̀ mi tó tẹ̀lé kíákíá. Ẹ dákun, mo tó fẹ́ kẹ́ bá mi láti kẹ́ gbọ́ nǹkan tí mo tún sọ nínú ẹlẹ́kejì, tí kò lẹ̀ sí ọmọ PDP kan lọ́yọ́ state yìí tí ó sọ pé òun wò torí mò ń gbé gbogbo ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ máa gbọ́ ẹlẹ́kejì rèé o. Àsán ẹ kú àárọ̀ ní àsìkò tó bá bọ́ sí pé ẹ̀ ń wò mí. Ẹ má jẹ́ kó yà mí lẹ́nu pé ẹ rí fìlà yìí ní orí mi. Adéwálé Abdulrasaq ní orúkọ mi ń jẹ́, tí gbogbo ayé mọ̀ sí Sokoti Alágbẹ̀dẹ Ọ̀run. Fìlà tí mo fi dé orí yìí túmọ̀ sí pé oore ni oore wọ́tọ̀. Mo wá bá ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo wá bá yín sọ̀rọ̀, mo wá bẹ̀ yín, mo wá tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ ká fojú sunkún ara wa. Ẹnjìníà Ṣèyí Mákindé, adúpẹ́ lọ́wọ́ ẹ o, adúpẹ́, ìwọ náà ò ní fojú sunkún ọmọ o. Ẹ wò ó, báwo ni ò bá ṣe dùn tó, nítorí pé ẹnjìníà Ṣèyí Mákindé ó dúró ti Bọ́lá Ahmed Tinubu. Wọ́n fi ti ọ̀rọ̀ pátì sílẹ̀, wọ́n gbé ti ìbí wọ̀ pé ojú ò gbọ́dọ̀ ti ìran àwọn. Nídìí ojú ò gbọ́dọ̀ ti ìran àwọn yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló nù wọ́n. Ṣé Yorùbá dẹ̀ sọ pé
oore lóore wọ́tọ̀, oore la fi san oore. Bí ẹnjìnìà Ṣèyí Mákindé bá fi ọmọ tiẹ̀ sílẹ̀ tó wá pọn ọmọ ọlọ́mọ nítorí PDP ni, tó dẹ̀ wá mobilize àwọn èèyàn láti dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti di ààrẹ for the first time tí ọmọ Yorùbá kọ́kọ́ di ààrẹ, for the first time tí ọmọ Yorùbá kọ́kọ́ jọ tí PDP àti APC nígbàgbọ́ wípé ọmọ Yorùbá làwọn tẹ̀lé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi lọ́yọ̀ state, mo fẹ́ bẹ̀ yín ni, gbogbo ohun tí ẹnjìnìà Ṣèyí Mákindé ṣe yìí ó tó ká gbóríyìn fún wọn, ó tó kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ state láti ilé látoko ká fi ìbò wa ká fi gbé wọn wọlé ẹ̀kejì. Kò tọ́ kí ọmọ Yorùbá padà dójú tì wọ́n, torí àájò ọmọ Yorùbá ni wọ́n ṣe débi tí wọ́n ṣe délé nìyẹn. Àjíṣe bí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan, àjíṣe bí Ọ̀yọ́ làárí. Ẹ̀yin ọmọ ìyá mi, mo forí adé bẹ̀ yín, mo fi ọrùn lẹ̀kẹ̀ mo fi bẹ̀ yín, ẹ jọ̀wọ́ ní on the 11 of March oṣù yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ìbò wa gbé ẹnjìnìà Ṣèyí Mákindé wọlé lẹ́ẹ̀kejì. Ọlọ́run Lédùmarè ràn wá lọ́wọ́. Ṣèyí ẹ̀dá! Ẹ̀yin èèyàn mi, ẹlẹ́kejì nìyẹn o. Mi ò ṣe ọmọ ẹgbẹ́ PDP o. Fìlà PDP ọ̀wọ́ orí mi rí láyé, nítorí pé mo fẹ́ fi san oore padà fún ẹnjìnìà Ṣèyí Mákindé pé wọ́n dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ìbí tèmi ló jẹ mí lógún. Ẹlẹ́kejì nìyẹn, ẹlẹ́kejì tí mo ṣe nìyẹn. Mi ì tún wá dákẹ́ níbẹ̀, mo tún tẹ̀síwájú láftà tí mo gbọ́ àwọn èèyàn rí eléyìí tí mo tún gbé yẹn náà sí orí íńtánẹ́ẹ̀tì. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, kò sí ẹ̀dá Ọlọ́run kan, bóyá àtinú PDP ni o, àtinú APC ni o, àtinú ẹni mú yẹn ni o, kò sí ẹ̀dá Ọlọ́run kan tó sọ pé Sokoti arọwọ́ yín o, ẹ ṣé o, Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Tàbí kò sí ẹ̀dá Ọlọ́run kan tó sọ pé ẹ wo 5 naira rèé o, ẹ ṣé o, ẹ wo ẹ sẹ́ndì àkáǹtì yín, ẹ jẹ́ sẹ́ndì. Èmi náà nítorí pé mi ò ṣe nítorí nǹkan yẹn, mi ò sọ jáde. Torí pé tí ó di kémi náà sọ jáde, káyé ọmọ rò pé ok, nítorí kẹ́yìn náà ò lè rówó gbà lọ́wọ́ wọn ilẹ̀ ṣe ṣe. Kì í dẹ̀ sówó, mo rí pé nǹkan tẹ̀mí ti torí ẹ̀ ṣe ó wú ojú owó lọ. Ọ̀rọ̀ ìbí ni, ọ̀rọ̀ ìran ni mo ti torí ẹ̀ ṣe. Now, mi tó wá jẹ́ kó dúró síbẹ̀, èyí èèyàn mi ẹ dákun ẹ tó wo eléyìí. Daddy, ẹnjìnìà Ṣèyí Mákindé lẹ ní ká dìbò fún. Ìdí mọ̀ pé dáàdì máa ní reason tó fi sọ pé. Bẹ́ẹ̀ ni, ṣé rí tí ò bá nídìí, obìnrin kì í jẹ́ kúmólú. Ṣé rí obìnrin tó bá jẹ́ kúmólú, ikú pakọni nínú ilé wọn ni. Ṣé rí ẹni tó bá fẹ́ pẹ̀gàn àjànàkú ní òní mo rí nǹkan fìrí. Bí èèyàn bá rí ni yóò mọ̀ pé òun rí ni. Ẹnjìnìà Ṣèyí Mákindé ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lórí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé wá rí gbogbo ẹnikẹ́ni nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tó bá sọ̀rọ̀ ẹnjìnìà Ṣèyí Mákindé láì dáa, ọ̀tá ẹni èépò dù ọ̀yà ni, torí wọ́n ṣe dáadáa. Ṣé wá rí paríparí gbogbo ìtàn sọ yìí, ẹnjìnìà Ṣèyí Mákindé ló dúró gẹ́gẹ́ bí símbọ̀ ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá, torí ẹ̀ ni wọ́n fi sa ipá takuntakun lórí bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe di ààrẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹni tó dúró gẹ́gẹ́ bí símbọ̀ ìrẹ́pọ̀ láàrin gbogbo ọmọ Yorùbá tó sì tún ṣiṣẹ́ takuntakun fún ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ni mo ṣe ń bẹ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pè lágbà pé tó bá di ọjọ́ Sátidé ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà nínú èyí, ẹ jẹ́ kí gbogbo wa wò pé ire la fi sanre, ẹ jẹ́ kí gbogbo wa lọ rèé tẹ̀ka fún ẹnjìnìà Ṣèyí Mákindé. Síta bá wá tẹ̀ka fún ẹni bẹ́ẹ̀, sọ́dà àbí ọ̀dà? Tó bá wá dáa, tó bá wá di irú ọjọ́ Sátọ̀dé yẹn tí wọ́n bá wá ń béèrè lọ́wọ́ yín pé Ṣèyí rẹ̀ dà ńkọ́, Ṣèyí ẹ̀ rèé lẹ́ẹ̀kan sí i.
ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ̀yin tiwa bó o ní o bó o lọ́dọ̀ yín orúkọ mi ni Babatunde Usman aka Òkèlè ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ wọ́n ní pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni fún gbogbo àwa àǹfààní tá a wá ń wá ọgbọ́n àti òye tí ọ̀rọ̀ ẹyọ kan àbí méjì tó fẹ́ rú wa lójú táwa ò pé ta ló lè bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ lọ sí YouTube bàbá wa Sokoti TV eléyìí tá a pe ètò ẹ̀ ní ìgbẹ́jọ́ kò sí ẹjọ́ tẹ́ gbé débẹ̀ tẹ́ bá ti rò lọ́hùn gbogbo ẹ̀ ni wọ́n máa bá yín dá àti bó ṣe yẹ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tí wọ́n ti dá níbẹ̀ ìyẹn ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní YouTube Sokoti TV ìgbẹ́jọ́ la pe àkọlé lè showing now ìwọ náà lọ́bẹ̀ subscribe like gbogbo nǹkan tó bá rú ẹ lójú wàá béèrè ń bẹ́ẹ̀ ó lè díẹ̀ mú wọn ọ̀rọ̀ ẹ wọn á bẹ yanjú ẹ ìgbẹ́jọ́ la pe lè ní Sokoti TV ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ showing now. àwọn ọmọ bíbí inú tèmi ni ọmọ méjèèjì tí mo lò yẹn o ìgbà sísì lọ́wọ́ ẹnikẹ́ni o kó wá jẹ́ pé èmi tèmi jẹ́ bàbá àrú àwọn ọmọ yẹn lẹ́ẹ̀mọ́ fi kúrò lásìkò sìn ikú ọ̀padà síbi tí bá ti ń bọ̀ ni bọ̀ máa fi ẹjọ́ yìí sùn tó ṣeé ṣe pé tó bá jẹ́ pé a fẹjọ́ àwọn èèyàn sùn lórí ikú tó pa Chief Bọ́lá Ìgè ó ṣeé ṣe kọ́mọ̀ rí bẹ́ẹ̀ yẹn bó bá tiẹ̀ sì rí bẹ́ẹ̀ ọwọ́ ti tẹ gbogbo àwọn tó lọ́wọ́ ń bẹ̀ tó bá jẹ́ wípé ikú tó pa ìyá wa Sùlíà Adédèjì tó bá ṣe pé a ti ríru ìfilọ̀ báyìí pé ikú yìí ti ń bọ̀ àti bí báyìí ló ti ń bọ̀ ó ṣeé ṣe kíkú yẹn ọmọ pa wọn irú ètò pa Bíọ́lá ó ṣeé ṣe kọ́ mọ́ pa irú ètò pa Lájà Kúdí ó ṣeé ṣe kọ́ mọ́ pa. òun ni mo ṣe ń láti jáde pé àwọn ọmọ yẹn ilé ìwé làwọn ọmọ ìwà o mo withdraw wọn wálé láti yunifásitì láti wá bá mi participate nínú kíní kékeré tẹ̀ rí ni o school days ni mo yà ó ní tí mo pè wọ́n láti school wọn wá sí Ìbàdàn so ṣé irú àwọn ọmọ yẹn lẹ́ẹ̀ máa bá ṣé irú àwọn ọmọ tèmi yẹn àbí irú mọ̀lẹ́bí tèmi yẹn lẹ́ẹ̀ máa ro kúrò àbí àwọn mọ̀lẹ́bí tèmi yẹn lẹ́ẹ̀ máa wò pé kí wọ́n fojú sunkún bàbá wọn gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí pé kọ́mọ mi ó fojú sunkún mi ní àsìkò tí mo wà yìí pẹ̀lú ògo Ọlọ́run ìran yín Ọlọ́run ó bá mi run wọn dànù bí ẹrùn jìgá ní gbogbo ẹni tó bá ní lẹ́mìí bẹ́ẹ̀ so as if kò tán síbẹ̀ ẹ̀yin èèyàn kò tí ì tán o nígbà tí ẹnjìnìà Ṣèyí Mákindé wá wọlé mo wá wò pé ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ìgbà tọ́lọ́sà kóòyàn lẹ́rù lọ ni ẹ̀yin èèyàn mi mo bá tún pa kìtì mọ́lẹ̀ mo bá tún lọ ya another video láì gbowó lọ ẹnikẹ́ni láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni mo bá tún lọ ya another video ẹ dákun ẹ torí Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó dúró ti ẹnjìnìà Ṣèyí Mákindé ẹ gbọ́. bọ́mọ ẹni bá dá akáwí àná fi ṣáyà ẹ jẹ́ ká dúpẹ́ gidigidi lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá múlẹ̀ tí ò dání ẹnjìnìà Ṣèyí Mákindé ti kó ipa ribiribi nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti kó ipa ribiribi lórí bí àárín ọmọ Yorùbá ò ṣe ní bàjẹ́ wọ́n kó ipa ribiribi lórí Àmọ̀tẹ́kùn pẹ̀lú owó tabua lórí bí àwọn ọmọ Fúlàní ò ṣe ní pa àwọn ọmọ ìyá. ẹ má bínú mo ti lo eléyìí tẹ́lẹ̀ ọ̀tọ̀ lè tí mo fẹ́ play fún yín èyí tí mo fi padà dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ọ̀yọ́ òun ni mo fẹ́ play fún yín tí mo fi padà dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá òun ni mo fẹ́ play fún yín ẹ dákun ẹ listen orin. Assalamu alaikum yan wana Mùsùlùmí daga arewa. èyí tí mo fi Abdulrazak èyí tí mo fi pe àwọn ọmọ Haúsá pé kí wọ́n tẹ̀lé aṣíwájú kí wọ́n tẹ̀lé yan wana Mùsùlùmí ẹnjìnìà Ṣèyí Mákindé ẹ máa gbọ́. láṣọ òkè kùnì dóńkù ìmọ̀ wọlé àbọ̀. torí mo mọ̀ pé àwọn Haúsá pọ̀ ní Ọ̀yọ́ state ní tí mo fi bá àwọn Haúsá sọ̀rọ̀ lé o pé kí wọ́n wá tẹ̀lé ẹnjìnìà Ṣèyí Mákindé. láṣọ bí ǹdí àmọ́kù àbúndé Ṣèyí Mákindé yayi mana dan Allah dan Anabi na zo ne gaya maku wani abu akai ẹnjìnìà Ṣèyí Mákindé. ẹ wo ẹ jẹ́ kí ẹ má bínú torí Ọlọ́run torí eléyìí náà tó gùn díẹ̀ mo sọ fún àwọn ọmọ Haúsá gbà yẹn pé nítorí pé ìyàtọ̀ ẹ̀sìn ni wọ́n fi dẹ́yẹ sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé ó dẹ̀ wá tẹ̀lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lo
muslim to muslim ticket nígbà yẹn pé so tó bá wá táwọn bá wá tẹ̀lé ẹlẹ́sìn tiwa tí wọn ò ká kún tó dẹ̀ jẹ́ christian lòun ìdí rèé tí mo fi wá bá ẹ̀yin ọmọ haúsá ní tẹ wá láti àríwá pé ẹ bá mi tẹ̀lé chief Ṣèyí Mákindé wọ́n wá tún ṣe yẹn lẹ́yìn tá a wá ṣe gbogbo yẹn tán mo tún wá wò pé kò yẹ kó tán síbẹ̀ kò yẹ kó tán síbẹ̀ ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn yìí ẹ wá wo ohun tí mo fi dúpẹ́ lọ́wọ́ wọn. bàbá ṣe ní lórí. Assalamu alaikum yan wana musulmi daga arewa. Sunana Abdulrazak. Mai wasan gargajiya ana kira na Sokoti Alagbede Ọ̀run. Yan wana musulmi na so roke ku ne don ku yi man wani abu. Dan Allah dan Annabi dan girman Quran dan Allah ku yi man. Na so ne giya maku abun da Ṣèyí Mákindé ya yi mana. Dan Allah dan Annabi na zo ne giya maku wani abu a kai injiniya Ṣèyí Mákindé. Kun san saboda bambancin addini mutane ba su so su bi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu da Alhaji Kashim Shettima. Don dai sun ce da Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu da mataimakan shi sun ce dai musulmi suke saboda haka ba sa su bi mu ba ba sa su sabe su ba amma dai kun san girman Allah Allah ya fi uban kowa amma abin da ya sa kuka gan wannan hula a kaina shine Engineer Ṣèyí Mákindé ba muslim ba ne amma ya jawo mutane su so su biyo mu wato ya ba mu hamana kenan kuma dan Allah dan Annabi dan girman Quran kala mu ci masu amana kala mu ci amanan saboda haka ranar 11 ga watan uku nan ran Saturday da Allah dan Annabi ne so kowa musulmi dan Allah mu je mu jefa a ainihin sabbin mu dan Allah dan Annabi dan girman Quran dan Allah ku yi mashi dai shi bai damu ba shi Christian ne amma ya jawo mutane su so su yi ya jawo mutane su kini yẹn but ibi tó kọ́ọ̀tì sí yẹn náà ẹ̀jẹ̀ àfihìlẹ̀ bẹ̀ inú mi dùn pé ti gbọ́ bí mo ṣe dárúkọ gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀kan lọ́yọ̀ state tí mò ń dúpẹ́ lọ́wọ́ wọn tí mò ń ṣàdúrà fún wọn nìyẹn gbogbo ìlú mo sọ̀rọ̀ Òkè Ògùn mo sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mo sọ̀rọ̀ Ọ̀yọ́ mo sọ̀rọ̀ everywhere nílẹ̀ ní Ọ̀yọ́ state gbogbo wọn ni mo kó gbóríyìn fún mo gbóṣùbà rẹ̀ bẹ̀rẹ̀ fún wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn èmi lèmi dúpẹ́ o èèyàn mélòó ni ibi tẹ́ ti mọ̀ pé ẹni tí ọba ní mórí ò ní mórí tí èkú nìyẹn èèyàn mélòó ni Engineer Ṣèyí Mákindé dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mi tí ò kàn mí lọ́wọ́ kàn mí lẹ́sẹ̀ bí mo ṣe dúpẹ́ yẹn èèyàn mélòó ni Engineer Ṣèyí Mákindé dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èèyàn mélòó èèyàn náà lè nítorí pé mo sọ àìṣedéédé yín tẹ́ ẹ ṣe mo sọ àìṣedéédé yín tí gbogbo ayé dẹ̀ mọ̀ tí kìí ṣe pé bóyá èmi ni mo tì yín lu nǹkan yẹn nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi kó bá wa mo sọ pé ṣé gáràjì ni ọ̀rọ̀ wa kàn lọ́yọ̀ state mo sọ̀rọ̀ àwọn ilé tí wọ́n ti kọ́ láti ìgbà tán tí ì bí yín lágbà tán tí ì bí Engineer Ṣèyí Mákindé ilé tí wọ́n ti kọ́ ẹ wo iye ìjọba tó ti wáyé ńgbàdá tí wọn ò wóde ní Engineer Ṣèyí Mákindé sì dájú ó dẹ̀ dá gbogbo wọn lóró ẹlòmíì ò lè dá ilẹ̀ ràmọ́ tí ó fi kú nílé ayé nínú àwọn yẹn àwọn ilé tó ti wà ń bẹ̀ 40-50 years above 50 years ago tí gbogbo àwọn ìjọba tó wá ń wáyé yẹn ojú wọn fọ́ àwọn ò lọ́pọlọ nítorí pé gbogbo ilẹ̀ tẹ́yìn fẹ́ tà tán gbogbo ilẹ̀ náà lẹ́tí fẹ́ tà tán náà lọ́yọ̀ sí gbogbo ọ̀yọ́ sí lẹ́tí fẹ́ tà tán màá sọ ilé tó bá wù ẹ́ ẹ̀yin ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń sọ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè gbọ́ mò ń sọ fún kí IG lè gbọ́ mò ń sọ kí Attorney General of Federation lè gbọ́
pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mi tàbí sí mọ̀lẹ́bí mi bí ti wù kọ́ mọ́ wàláhì ẹnjìnìà Ṣèyí Mákindé ni ẹ̀ẹ́dẹ̀ bá lọ mo fi Ọlọ́run Lédùmarè búra báyìí ni mo ṣe tí mo fi mú ẹ̀rùn èsìn jẹ ẹ̀rín máa mú ju ẹ má rò pé bóyá bí wọ́n ṣe pa bàbá wa Bọ́lá Ìgè yẹn tí èsì nǹkan kan tó jáde mẹ́ ẹ má rò pé bóyá wọ́n ṣe pa Lágbájá wọ́n ṣe pa Tàmọ̀dò tí èsì nǹkan tó jáde mẹ́ ẹ̀rùn máa mú jura wọn lọ o ẹ̀rùn máa mú jura wọn lọ torí ẹ̀ ni mo ṣe ní láti fi yín kọ́ ẹnikẹ́ni lọ́rùn lórí ilẹ̀ alààyè yìí wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ kódà béèyàn kọlu mọ́tò mi ń ṣe mo gbà pé láti ọ̀dọ̀ ẹnjìnìà Ṣèyí Mákindé ni torí àwọn ọmọ yín ń dà mí láàmú gan wọ́n ń dà mí láàmú gan wọ́n ń sọ oríṣiríṣi kò dẹ̀ sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe mí wàláì orí ni mo fi rìn dé Ìbàdàn ẹ kúkú mọ ibi tí wọ́n ń pè ní Àkànrán ẹ bá ti kọjá Àkànrán ẹ bá ti dé Gbẹ̀dùn lẹ́ẹ̀ ti yà sí oko bàbá tó bí èmi Gbẹ̀dùn lẹ́ẹ̀ ti yà sí bẹ́ẹ̀ Gbẹ̀dùn wọ́n ń pe ibẹ̀ ní ẹlẹ́sẹ̀ erin ọmọ ẹlẹ́sẹ̀ erin ni mí gbogbo àwọn tán tẹ̀lé yín gbà yẹn náà ẹnjìnìà Ṣèyí Mákindé àwọn tán tẹ̀lé yín gbà yẹn dáa gbogbo àwọn alágbára àwọn olówó tán owó wọn dànù àwọn dáa kí lẹ ṣe fún wọn kí lẹ ṣe fún wọn àdánwò tó wá bá àwọn èèyàn àdánwò bá àwọn èèyàn tó jẹ́ pé wọ́n àdó olóró bú gbàmù níbàdàn bí ẹ̀ẹ́dẹ̀gbé lẹ́tà ẹ̀kọ́ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Aṣíwájú dáwọ́ pé oore náà lóore wọ́tọ̀ òkè àwọn ẹni ìdúró tí ò bá jẹ́ pé bó ṣe rí ẹ lè torí pé ẹ lè kọ lẹ́tà sí gbà yẹn gan pé kó wá ti ràn yín lọ́wọ́ tó bá jẹ́ tẹ̀sí inú the same party ẹ̀ ní máa wò wọ́n pé ìtìjú ni wọ́n lè má dá yín lóhùn àwọn wá wò pé oore lóore wọ́tọ̀ Aṣíwájú wò pé oore lóore wọ́tọ̀ ó wá decide láti fún yín ní ẹ béèrè 50 billion ó fún yín ní 30 billion naira àwọn tádànwò bá ẹ wá yọ 4.5 billion naira ẹnìkan lọ kó fún àwọn tádànwò kan tí Aṣíwájú fẹ́ bu òróró sí tó fẹ́ fi omi tútù sí ibi tó ń jó wọn ẹ̀yin nìkan kó 25.5 billion ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí àdánwò bá ẹlòmíì kú ń bẹ o ẹlòmíì ò lè jẹ́ èèyàn mọ́ o àdánwò tó bá o ẹlòmíì ò lè kọ́ ilé mọ́ láéláé ẹlòmíì gbogbo iléeṣẹ́ rẹ̀ tó ti bàjẹ́ kò lè lé gbogbo ohun tó bàjẹ́ ń bẹ̀ yẹn bá ẹ̀tún wá ní kí wọ́n lọ fún wọn ní 4.5 billion àwọn ìgbìmọ̀ tẹ́ ẹ kó jọ ńjọ́ náà lọ́hùn àwọn yọ 0.5 billion orí ẹ̀ ẹ lọ pín 4 billion nínú 30 billion fáwọn tádànwò bá ẹnjìnìà Ṣèyí Mákindé ẹ sọ bí tẹ́ ẹ ti ràn wá lọ́wọ́ lọ́yọ̀ sí ti bẹ́yẹn gbogbo ilé Agodi Garden lẹ́tí tàtán gbogbo ilé lẹ́tí tàtán ṣe bí àwọn ibi tẹ́ ẹ ti lé àwọn èèyàn náà sìn tẹ́ ẹ wọlé onílé ilé tí wọ́n ti kọ́ kan tó bí yín tẹ́ ẹ tí ìdáyé tí wọ́n ti kọ́ ilé yẹn tí ìjọba àìmọye dẹ̀ ti wáyé tí wọn ò lè rìnnà débẹ̀ yẹn pé àwọn lọ wóoru ilé yẹn ilé tí ò súnmọ́ títì gbogbo ẹlẹ́wò náà gbogbo àwọn tẹ́ ẹ sọ di ẹni tí ò lè jẹ́ èèyàn mọ́ yẹn òkè ẹ nígbàgbọ́ páwọn náà wọ́n ní ẹlẹ́dàá tiwọn ṣé ẹ mọ̀ pé ló fa gbogbo ṣiṣẹ́ tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tọ́jẹ́ ẹ̀yin lẹ́yìn wá ń lọ pe àwọn èèyàn ẹ̀yin rẹ̀ ń lọ pe àwọn Fúlàní wá kán wá jókòó sílùú tiwa ń bàdàn láti ronú bí wọ́n ó ṣe gbé aṣíwájú bí wọ́n ṣe lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò Ọlọ́run mọ̀ lágbára Ọlọ́run mọ̀ tóbi o Ọlọ́run mọ̀ tóbi o Ọlọ́run mọ̀ tóbi o látìgbà tá a ti ń pariwo pé àwọn state autonomy tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti torí ẹ̀ lọ sí kóòtù ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn chairman tí ń bẹ lọ́yọ̀ state ṣé ẹnjìnìà Ṣèyí Mákindé gbà pé owó wọn lọ́dọ̀ wọn direct àbí sì tó ń yọwọ́ fún ọdún sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ
local government tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn chairman local government tí ò bá ṣe dáadáa mo bá yín regret pé ibi tẹ́ gbà wá nìyẹn ibi tẹ́ gbà wá yẹn ò jẹ́ àrínà rẹ̀ ń tọ́ da nínú ọ̀pọ̀lọpọ̀ yín chairman yẹn ọ̀pọ̀lọpọ̀ ló dánú yín bọ́ ibi tẹ́ gbà wá ẹ̀ ń tẹ́ tọpasẹ̀ rẹ̀ yẹn látún wá ń rí tí ẹ̀yin kan sì tún ní confidence ẹ ṣe gómìnà ẹ ṣe house of rep ẹ ṣe house of senate ẹ wá ń gbé ẹnjìníà Ṣèyí Mákindé sẹ́gbẹ̀ẹ́ bí ìgbà téèyàn bá dẹ́tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mo fi Ọlọ́run lédùmarè búra bí ìgbà téèyàn bá dẹ́tẹ̀ ẹ polo mo sọ kinní kan mo ní àníṣe ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹ lè ṣe kó tàjú pupa lọ tó o bá fẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ dúdú ó tàjú pupa lọ ìwọ mú ọ̀gẹ̀dẹ̀ dúdú wá gbé lórí ọmọ tó rẹwà èyí tó bá pọ́n gbé lórí ọmọ ọ̀bùrẹ́wà ọmọ wàá rí i pé kó lè jẹ́ ẹyọ ẹnìkan ní ọ̀rá gbogbo ọ̀gẹ̀dẹ̀ dúdú lórí ọmọ yẹn ọ̀gẹ̀dẹ̀ ẹ̀kọ́ ló fẹ́ rà ó fẹ́ ra àsìkò tí ó fi ráyè bá ọmọ yẹn sọ̀rọ̀ ìyẹn ló fi jẹ́ wípé tí ọmọ tó fine bá kiri ọ̀gẹ̀dẹ̀ dúdú yóò tà ju ọmọ tó ugly tó kiri ọ̀gẹ̀dẹ̀ pupa lọ. So ibi tẹ́ balẹ̀ ayé jẹ́ dé nìyẹn èmi lọ́wọ́ ní káwọn ọmọ rẹ̀ ọmọ fi kúlé káàkiri èmi kọ́ ẹ̀yìn ìtọ̀ ni wọ́n máa ń gba oko èmi kọ́ wàláì mo kàn fẹ́ fọ̀rọ̀ ẹ tó àwọn èèyàn létí mo fẹ́ fọ̀rọ̀ rẹ tó àwọn èèyàn létí pé àwọn òṣìṣẹ́ rẹ ń jẹ́ o tẹ́nì tí ń bá ṣẹlẹ̀ kódà bí ẹ̀ bá kọlu mọ́tò mi lẹ́gbẹ̀ẹ́ lásán Ṣèyí Mákindé ni níbi tí mo bọ́rọ̀ délé ni torí etí mi ti kún mi ò fẹ́ sọ̀rọ̀ etí mi ti kún ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ tí mo ń sọ mo ti ní máìlì pé máa sọ náà o ṣùgbọ́n ó ṣeé ṣe kó má jẹ́ òní ìbàjẹ́ kan ni mo tún rí tí àwọn Yorùbá fẹ́ sọ di ẹwà àwọn Yorùbá tí wọn ò fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin Yorùbá tí Ọlọ́run ò ní jẹ́ kí ìrẹ́pọ̀ wà nílé wọn mo tún wá discover kìíní kan lénìí ní ló jẹ́ kọ́rọ̀ yóò yá kíákíá otherwise mbà títí ìsọ̀rọ̀ Ṣèyí Mákindé yìí. Mo ń lọ sí Ọ̀ṣun state láti Ìbàdàn bí mo gba express gbogbo yín lè mọ bí tí ààlà láàrin àwa àti Ọ̀ṣun tá bá ti kọjá odò Ọ̀ṣun yẹn gbogbo yín lè mọ bí tá ààlà yẹn ti bẹ̀rẹ̀ ààlà Ọ̀ṣun àtọ̀yọ́ eléyìí tí mo ń sọ yẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàkíyèsí ẹ̀ mò ń wo apá ọ̀tún lọ mò ń wo apá òsì lọ gbogbo àwọn tó ń fẹ́ ṣe gómìnà àbọ̀ fẹ́ lọ sí house of rep house of senate gbogbo wọn ni mò ń rí bọ́ọ̀dù láti gbogbo wọn kọ́ lójú kan náà ẹ rí bọ́ọ̀dù 3 4 ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kan tí Ọlọ́run Elédùmarè tí ò ní mú inú wọn dùn wọ́n wá lọ síbi gbogbo kí náà ń porúkọ ẹ̀ gbogbo signboard tí gọ́fúnà Adélékè wà ń bẹ̀ wọ́n ń ya tán pátápátá tẹ́ẹ̀tí ẹ̀ lè mọ̀ pé Tadélékè ni kọ́lọ̀ rẹ̀ táwa kan mọ̀ kéékèèké tó kù lára ẹ̀ la fi mọ̀ pé Tadélékè ni wọ́n ya ibi tẹ́ ti ya Tadélékè tí à ń bọ̀ ń bẹ̀ ọmọ APC lèmi à ń bọ̀ ní ń represent mi ń bẹ̀ yẹn ṣùgbọ́n ibi tẹ́ ti ya ti Adélékè tí à ń bọ̀ náà wà ń bẹ̀ ẹ̀tọ́ ti tà ń bọ̀ ẹ̀tọ́ ti ẹ dákun ṣé Adélékè ṣé ọmọ Ìgbò l'Adélékè ni àbí ọmọ Fúlàní àbọ̀mọ Haúsá ẹ dákun ọmọ kí ni gọ́fúnà Adélékè tó fi jẹ́ wípé àwa ọmọ Yorùbá kan máa láyà inú wa ó sì dùn ọkàn wa ó ga débi pé a wà á lọ clear gbogbo ohun tí jẹ́ pósítà rẹ̀ láti ibi tí Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ pẹ̀lú Ọ̀yọ́ títí kíní mo lọ Ifọ̀n Ọ̀ṣun ni mo ti lọ bá wọn ṣe kíní Ọbàtálá Ifọ̀n nìkan ni mo ti rí méjì tó dá dúró nínú sáńbọ̀dù ẹ̀ tán tọ́ọ̀ṣì Ifọ̀n nìkan mo ti rí sáńbọ̀dù ẹ̀ tí wọn ò tọ́ọ̀ṣì rárá mo kàn ń fi ọkàn gbé àwọn èèyàn yẹn ṣépè lọ
bó lè jẹ́ pé bóyá ẹ̀ mọ̀ pé mi ò ń ṣe èèyàn gọ́fúnà Adeleke rárá nǹkan yọ ọ̀rọ̀ kan because mi ò dẹ̀ ní parọ́ gbogbo ìgbà tí mò ń lọ sí Ọ̀ṣun báwa èèyàn kan ṣe ń ronú Adeleke kọ́ o wọ́n ń sọ̀rọ̀ Adeleke dáadáa lọ́sùn pàápàá jùlọ gbogbo ìgbà tí ń bá lọ s'Òṣogbo wọ́n ń sọ̀rọ̀ Adeleke dáadáa gan létí mi ó lè jẹ́ pé kò sínú political party mi bọ́ ẹnìkan náà ni ó sá wọlé so now ẹ wá fa gbogbo ṣé bẹ́ẹ̀ ṣe ń fà á ya yẹn ṣe é lè falẹ̀ ayé gọ́fúnà Adeleke yá ni sówó ni Adeleke wá síbẹ̀ yẹn ni tó bá jẹ́ owó ni ìran wọn ní náwó ní ti ń ná látọdúnmọ́dún àwọn Adeleke ṣébi ló ń pa wọn ni orúkọ nírú Adeleke fẹ́ jẹ́ tó fi máa yẹn dúpọ̀ fún ọ Adeleke ò kì í ṣèyàn mi now ẹ wo nǹkan tí àbúrò Adeleke Davido ẹ wo yí àwọn èèyàn tó ti ara Davido tó ti dìde ẹ wo yí ọmọ Yorùbá tí Davido ti ṣe ribi gudugudu méje yàyà mẹ́fà fún ẹ wo yí tó ti ná nígbà tí ẹgbẹ́ ń ṣe tàkọ́kọ́ ẹ wo tó ná ẹ wo yí tó ń ná lọ́wọ́lọ́wọ́ báyìí ní tẹ̀kejì ẹ̀yin kan sì ń bẹ lọ́hùn kí gbogbo ohun tó ná yẹn kó bọ́ sómi ṣùgbọ́n wọn bẹ lọ́hùn rí wọn bẹ lọ́hùn àlùbáríkà fúnra rẹ kò lè rí bẹ́ẹ̀ mi ò ní kẹ́lòmíì ọmọ bá gọ́fúnà Adeleke du ipò ṣùgbọ́n ẹ du naturally ìran àwọn bàbá olórí burúkú tí wọ́n ń dáná wẹ́ẹ̀tì ẹ̀ ń jọ sí ìran wọn nìyí o ìran wọn leléyìí tó ti bẹ̀rẹ̀ yìí o kéèdì gọ́fúnà tó wà lórí oyè kéèyàn dẹ̀ fa pósítà ẹ̀yà ní gbogbo the whole state tó sì wà lórí oyè láì tí kú láì tí fìjọ owó ipò sílẹ̀ ṣé ọwọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ APC ẹ̀yin nìkan lẹ́dìbò tí wà mẹ́rin ẹ̀yin nìkan lẹ́dìbò tí wà ok ọ̀rọ̀ yẹn wá ká mi láà nígbà tí mò ń bọ̀ mo wá bá bàbá mi àgbàlagbà kan mi fẹ́ dárúkọ wọn fún kọ̀ọ̀mọ́ aláṣẹ mo wá bá wọn sọ̀rọ̀ yẹn pé bàbá irú àdánwò lè wọlé léyìí nǹkan báyìí ni mo mọ̀ rí láti ìbẹ̀rẹ̀ Ọ̀ṣun state títí mo fi dé gbogbo ibi tí mo dé yẹn bàbá yẹn wá ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Sókótì pé ìgbà kan wà tó jẹ́ pé ní ìlú gọ́fúnà ní Ẹdẹ gbogbo pósítà à ń bọ̀ pátápátá ni wọ́n yà ẹni yẹn sọ fún mi pé àwọn á dẹ̀ lọ complain fún kábíyèsí pé kábíyèsí sọ pé orí wọn ló dàrú tí kábíyèsí bá sọ pé orí wọn ló dàrú ṣé ẹ mọ̀ pé kábíyèsí ò sí ń sọpọ́ọ̀tì kí wọ́n máa fa nǹkan yẹn ya nìyẹn wọ́n ní kábíyèsí sọ pé orí wọn ló dàrú because kábíyèsí ó rí wọn bí ẹni tó rí ẹ̀ dàrú nítòótọ́ nítorí pé gbogbo àwọn yìí náà ọmọ ìyá wa ní gbogbo wọn ṣé ọ̀dọ̀ wa nìkan láti máa ṣe pàtí ẹ̀yọ kan láàmà ṣe ni láti jọ tájú wájú Bọ́lá àbọ̀dì tí ń contest election tí ń wọlé other party náà wà náà ṣé bó ní tí wọ́n wò mọ́ kálukú lára ok ṣé ẹni tó bá wá soríire lásìkò gọ́fúnà Adeleke yìí ṣé nǹkan tẹ́ fẹ́ sọ ni wípé ẹni tó bá soríire yẹn náà nítorí pé ń fa pósítà ya yẹn kò wá ní tẹ̀lé mọ́ kò ní dìbò fún àbí ojú wọn fọ́ wọn ò dá fọ́tò rẹ̀ mọ́ nígbà tí wọ́n bá fẹ́ dìbò wọn ò dá fọ́tò ẹgbẹ́ yẹn mọ́ ẹ̀yìn yẹn kí ló tẹ̀ ń ṣe báyìí so mo wá wò pé ókè gbogbo fọ́tò à ń bọ̀ tó wà ní ìlú Adeleke náà ti yá èyí tí ò wáyé mi bẹ̀ ní ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ toró ṣe é ṣe kó jẹ́ pé in reaction ọ̀kan ló fa ìkejì ṣùgbọ́n ìwà fẹ́ mẹ́ntọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe olórí burúkú nìyí ẹ lè bẹ́sẹ̀ jáde lórí tẹ́ ń ṣe yẹn káwọn ọmọ ọlọ́mọ sì náwó ẹ̀yin ó dẹ̀ bọ́ bẹ́ẹ̀ dẹ̀ máa bàjẹ́ nítorí ẹ̀tanú nítorí tó fẹ́ jẹ́ tó jẹ́ pé tí ò bá wu Ọlọ́run ò lè débẹ̀ ó dẹ̀ fẹ́ gbé rẹ̀ síbẹ̀ dandan. Kódà gbogbo ẹ̀yin tí ẹ wá ń fa pósítà ya ẹ ń tẹ́ ẹ wá fa pósítà rẹ̀ ya tó bá jẹ́ pé pósítà rẹ̀ gangan lọ́lọ́run wá gbé náà rò níjọ́ election
ṣé ẹ lọ kú ni tẹ́ ẹ bá lọ kú ẹ ní sóríire anybody náà méjèèjì tẹnìkan ní tá a fàyà ó lè jẹ́ lọ́lọ́run máa padà lò tẹnìkejì jẹ́ fàyà ó lè jẹ́ àríyàn méjì yẹn náà ni gọ́fúnà máa wà ṣé ẹ wà ní rìgírẹ́tì ilé ayé yín tí ń rùn bí gbọ̀nsẹ̀ yẹn tó jẹ́ pé kẹ̀kàn sábà àárín ọmọ Yorùbá jẹ́ ni a ní common enemy ẹ̀jẹ̀ adójú kọ common enemy wa wàhálà làwa ń bara wa fà gbogbo gbà tó gún ìwọlé tí èmu à ń kọ̀ọ̀kan wàhálà àtàrà wa láàmú fa àdé nínú ológun tó ìwọlé. ẹ wá ní ẹ sóríire nílẹ̀ Yorùbá gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ fọ́pọ̀ mọ́yọ̀ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti fẹ́ kí ìmọ̀ Yorùbá ṣọ̀kan tó jẹ́ pé bí ó ṣe lùlù kówó yìí náà ló sì ń lù fún ìran ọmọ Yorùbá ká má bàa kẹnu wọ́n má bàa kò kí mà wọ́n má bàa ṣọ̀kan ká má bàa jogún gbogbo ohun tó jẹ́ nǹkan ní wa tí ó jẹ́ pé àlejò ló fẹ́ kó wá kéré iṣẹ́ bàbá tòun láì ṣàwa ọmọ Yorùbá àlejò náà ni ó kéré iṣẹ́ bàbá yìí o ni ó kéré iṣẹ́ bàbá gbogbo òwò tó bá ti jẹ́ pé inú ẹ̀ ò dùn kí Yorùbá ó ṣàṣepọ̀ àfi kó o mọ̀ tú wọn ká pẹ̀lú ògo Ọlọ́run ọmọ Fúlàní ni ó padà kéré bàbá àti ìyá ẹ̀ o ọmọ Fúlàní ni ó padà torí ìwọ gan ò ní jẹ́ nǹkan kan ò ní jẹ́ nǹkan kan èmi ò mọ̀ ń tà ń wá o selection yẹ kó le tó báyìí ni ní Ìbàdàn bí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń contest Adélabú ń contest àwọn governorship aspirant bíi 5 àbí 6 ni wọ́n ń contest ẹ wá dúró síbì kan ẹ máa sọ̀kò ìbànújẹ́ sọ́dọ̀ ẹnìkejì ṣé o ti mọ̀ pé ọ̀dọ̀ ti ẹni ẹ̀kọ́ ìbànújẹ́ yẹn ó wà anybody ló lè gbogbo àwọn tán dìde tí wọ́n gbé igbá gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n tó gómìnà yẹn sí regardless of inú ẹgbẹ́ tó bá ti rí ọ contest after all wọn è sọmọ Ìgbò náà wọn è sọmọ Haúsá náà wọn kì í sọmọ Fúlàní náà irú orí burúkú wo ni tá à ní ilé wẹ̀yìn wò pé àwọn mọ̀lẹ́bí tèmi lélẹ́yìí kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ ẹ dákun kí là ń fẹ́ gangan kí la fẹ́ kó ṣẹlẹ̀ kí là ń work towards àwọn kò sí kó gbogbo ẹ̀ náà kó sá fọ́ lójú délẹ̀ ọ̀dà ẹ wo nǹkan ẹ wo Oríyọmí Hamzat ẹ wo ọdún tó ti ń ṣe dáadáa fáwọn èèyàn bọ̀ ẹ wo káwa kan wá tún wá dìde ká ní àmọ́ ṣàtakò rẹ̀ ṣé bí bò bá ní tẹ̀lé ṣé bí kì í sọ̀ràn ó mọ̀ pé èmi ń tẹ̀lé pẹ̀ǹkẹ̀lẹ̀ náà mo sì ń lọ sórí rédíò ọ̀dọ̀ rẹ̀ mò ń lọ rèé ṣèpolówó sísítẹ́ẹ̀mù rẹ̀ ò dẹ̀ yàtọ̀ sí mi rárá sísítẹ́ẹ̀mù pé kéèyàn wípé àwọn ò ṣe tiwa kò sí ń tó jọ gbogbo àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ bó ṣe ń fún mi lápọ̀nlé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní identify mi pẹ̀lú a particular person bẹ́ẹ̀ náà wọ́n fún mi lápọ̀nlé yẹn àbúrò mi kan tó lórúkọ ó lè má fẹ́ kí n dárúkọ yìí ń dárúkọ ẹ̀ àbúrò mi kan tó lórúkọ ní àwọn artist wà lọ́yọ̀ state ó lórúkọ dáadáa ó sọ láàrin àwọn èèyàn tí ò less than 200 lójú mi báyìí wípé bí brother mi yẹn Oríyọmí Hamzat tó bá wọlé àwọn ọjọ́ wọlé ni tó bá tún wọlé nídàkejì àwọn ọjọ́ wọlé ni ẹ wo nǹkan ẹ wo look at a reasonable person àbúrò mi gidi ni o so kí mo wá dédé rẹ̀ káàkiri báyìí lọ́kàn àbí kínú mi ọmọ dùn sí mọ́ tó jẹ́ pé ó lè jọ̀wọ́ rẹ̀ lọ́lọ́run foore tèmi sí ó lè jẹ́ pé ẹni tí ó ṣe lóore tí ó wàá ṣe èmi ló ń gbé dání yẹn kí ló tà láròjinlẹ̀ ṣé dandan ni kí gbogbo wa tẹ̀lé yọ ẹnìkan ni ní ìlú wo lẹ ti rí tó jẹ́ pé political party ẹyọ kan ló wà mẹ́ ẹ jẹ́ kálukú náà ó ṣe tiẹ̀ ẹ jẹ́ kálukú náà ó jáfẹ́ tó ẹ̀ náà ẹ̀yin èèyàn n tó bí fídíò yìí gangan
mo kàn sọ gbogbo àwọn nǹkan míì tí mo tún rí tó ń dùn mí ni n tó bí fídíò yìí gangan ni ọ̀rọ̀ gọ́fúnà Ṣèyí Mákindé. Ẹ̀yin alábíàmọ ayé ẹ bá mi wọ́ọ̀nù wọn o, ẹ wọ́ọ̀nù Ṣèyí Mákindé, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ìdílé mi, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ìdílé mi. Ẹ wo àwọn ọmọ tèmi pè wá láti yunifásitì kí wọ́n bá mi jókòó láti dìbéètì lórí bí wọ́n ó ṣe wọlé sípò. Ṣérú àwọn ọmọ yẹn lọ fẹ́ sọ̀rọ̀ láì ní bàbá, lẹ fẹ́ sọ̀rọ̀ láì ní bàbá tẹ́ fi ní kí àwọn èèyàn yẹn ọmọ tírẹ́tì mi káàkiri bẹ́yẹn. Abẹ́rù pé ń wàá fi ń tọ́ dálẹ̀ mi ní sọ́mọ́, tàbí ewúrẹ́ mi wà pẹ́yìn ìdàyọ́mọ̀ lájá. Kò possible, kò possible. Téèyàn bá ṣe dáadáa màá sọ kó ṣe dáadáa, ṣe dáadáa náà, gbogbo lẹ̀lẹ́ ti tàtán náà. A ní di gọ́fúlọ̀ tó ní courage tí ó bá wá gbà padà nínú àwọn àwọn lẹ̀tẹ̀ ti distribute káàkiri. Bóyá àwọn ọ̀rẹ́ yín lè ń ta fún ni o, bóyá mọ̀lẹ́bí ni o, bóyá kan ni o, ta ló mọ̀? Ẹ dákun, gọ́fúnà Ṣèyí Mákindé, ẹ dárúkọ èèyàn méjì tẹ́ sọ̀dọ̀ lórí l'Ọ́yọ́ state lọ́jọ́ mọ́ Ọ̀yọ́ state. Ẹjẹ́ tí wọ́n á lọ mọ Ìbàdàn ní ẹ dákọ̀ ọmọ Ìbàdàn méjì mẹ́ta tó sórí lẹ́tara yín. Ẹ dárúkọ náà, ṣé bó didi gọ́fúnà ní yín? Èèyàn l'Ajímọ̀bí tó kú tá a sì tún ń ṣàdúrà fókú ẹ̀dọ̀la. Ajímọ̀bí ti kú kò sí láyé mọ́ náà. Àwa sì ń ṣàdúrà fókú ẹ̀, kò síjọ́ tá a rántí rẹ̀, kò síjọ́ tá a rántí Ajímọ̀bí, kò síjọ́ téèyàn sọ̀rọ̀ Ajímọ̀bí lójú wa táwa ò tún ní ṣàdúrà fún. Ṣé bó ti kú? Tí ò bá ṣe dáadáa sáàràn tí ẹni tó ní gómìnà àkọ́kọ́ tó kọjá l'Ọ́yọ́ state. Àbáwọn bàbá wa Bọ́lá Ìgè náà jẹ gómìnà, ó dẹ̀ jẹ́ pé àwọn ṣe dáadáa nígbà tí wọ́n ṣe dáadáa láti yọdún yìí. Ká mọ̀ rí gọ́fúnà ẹyọ kan tó lè ronú wípé kọ́tọ́ra ṣe ń ta ọ̀nà táwọn àwọn òṣèré ń gbà jẹun leléyìí, ẹ jẹ́ ká bá wọn tó ká mọ̀ rẹ̀ ẹyọ kan. Ẹnìkan wá lóhun ó ṣe yóò fi gbogbo ẹ̀rọ wa lọ́rùn, ẹ wá ní kémi mọ́ tẹ̀lé ẹni yẹn pé tó ti wà nínú prógráàmù ẹ̀, ẹ wá ní kí n mọ́ tẹ̀lé, tó jẹ́ pé bí ò bá ṣe èmi náà máa lè béèrè gbogbo orú nǹkan tí máa fi hàn náà ní ìjọ yẹn pé lágbájá ní tó olóòṣèré tá a fi ń pariwo rẹ̀ síta bó ló ṣe wá ní ṣe mọ́. Àwa nìkan kọ́ ló lò máa, gbogbo oníṣẹ́ ọwọ́ pátápátá ló lò máa mú ìdẹ̀rùn bá iṣẹ́ ọwọ́ wọn, kí ló tó kù? Ṣé ìjọba ń fún yàn lówó ni? Ṣé bí tíjọba bá ti produce enabling grant fún yàn, ṣe bí kálukú máa strive? Ẹ wo kò ní jù báyìí lọ. Ẹjọ́ engineer Ṣèyí Mákindé mo wá fi kún yín, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe kankan náà lẹ́bí mi, kò jù báyìí lọ. Mo wá fi lé gbogbo ẹ̀yin tó bá yẹ kẹ́ ẹ gbọ́, IG, chief of staff to president, gbogbo yín tẹ́ ẹjọ́ mọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ gbogbo wa àti gbogbo ẹ̀yin ará diaspora, mo ń fira mi kọ́ Ṣèyí Mákindé lọ́rùn. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ìran mi. Ẹ̀yin yẹn mi kò ní jù báyìí lọ. Mo kàn bẹ̀ wá pé ẹ jẹ́ á ṣe bí ọmọ Yorùbá, kọ́mọ ẹni mi ti pọ̀ nú igbó. Ẹ má jẹ́ kó jẹ́ pé ọ̀tá tiwa tá à ń ṣe yìí, ni ò ní jẹ́ ká ríran nígbà tí wọ́n bá wá ń wọlé, tí wọ́n bá ń pààyàn mọ́lé mọ́. Ẹ mọ̀ bí wọ́n ṣe wọlé, tí wọ́n wọlé lójijì bí olè lóru, tí wọ́n dẹ̀ dáná sun gbogbo ilẹ̀ Yorùbá dẹ̀ ni nǹkan àlùmọ́ọ́nì wa, gbogbo ilẹ̀ Yorùbá ni dúkìá àlùmọ́ọ́nì pamọ́ sí. Wọn ò dẹ̀ dédé jàjà yẹn, gbogbo yín lẹ ti mọ̀ díẹ̀. Ok, ẹ máa wo Kwara State, ẹ wo bí tí wọ́n ti pa àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yẹn. Tá a bá ṣọ́ra, àwọn èèyàn ní padà síbẹ̀ mọ́ láéláé. Ẹ wá rí kó tó oṣù mẹ́ta, ẹ rí pé ẹ ti rá àwọn China tí wọ́n ti lọ mọ gbélé ńbẹ tí wọ́n mọ̀ wá nǹkan àlùmọ́ọ́nì. Torí tí wọ́n ṣe wá gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn o. Àwa ọmọ Yorùbá kan, àwa náà ó tún wá dákẹ́. Àtúnjẹ́ wọn ó kó yẹn wá bá wa. The only person tí mo lè sọ̀rọ̀ òdì sí nínú àwọn governorship aspirants wa káàkiri yẹn, àbí governorship candidate wa káàkiri láwọn tó ti máa jẹ, ẹyọ ẹnìkan tí mo mọ̀ pé ó ń support ṣẹ̀ríà tó ń bi wá léèrè wípé ok kí ni difference ṣẹ̀ríà jẹ́ fẹ́yìn, kéèyàn máa sọ̀rọ̀ bí ẹni pé òun nìkan ló ń lọ́pọlọ.
gbogbo ẹni tó bá ti rí rà bí ẹni pé òun lòun lọ́pọlọ jù òun gangan ni òun lọ́pọlọ òun gan ni bàbá wèrè kẹ́nìkan máa béèrè lọ́wọ́ àwa wípé ok èyí tẹ́ ẹ̀ ń kick against ṣẹ̀ríà what are your problem kí ni problem yín pẹ̀lú ṣẹ̀ríà ṣé bá a mọ problem tí kò ṣẹ̀ríà dálé níbi tí wọ́n ti ń lò ọlọ́run níjà sórí burúkú àní bọ́wọ́ lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá mo fi ọ̀rọ̀ Ṣèyí Mákindé mo fi kọ́ yín lọ́rùn kò ní jù báyìí lọ lónìí mo fi wá wípé ojú ọ̀fẹ́ ra